tó dára láti rí pé àlàáfíà ó jọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọn kì í ṣe alákatakítí, wọn kì í ṣe oníjàngbọ̀n, wọn kì í ṣe adàlúrú. Kò sígbà kan tẹ́ ẹ tí ì rí kẹ́rí pé àwọn olórìṣà ń lọ síbì kan wọ́n lọ fàjọ̀gbọ̀n. Gbogbo ìgbàlẹ̀ máa rí tí àwọn alálùfáà tí wọ́n máa ké níwájú àwọn olórìṣà wọn kì í sọ̀rọ̀. Gbogbo ìgbàlẹ̀ máa rí tí àwọn oníṣọ́ọ̀ṣì tí wọ́n máa sọ̀rọ̀ tí ò dá sí àwọn olórìṣà wọn kì í sọ̀rọ̀ torí pé tiwọn ni wọ́n ń ṣe. Wọ́n sì gbà yí pé àwọn tó di Christian tó di Muslim lónìí àrọ́mọdọ́mọ olórìṣà ni wọ́n. Nípa bẹ́ẹ̀ bàbá kì í bá ọmọ rẹ̀ jà. Ìdí ẹ̀ nìyí táwọn olórìṣà kì í fi jà àwọn ìbínú pé ọmọ àwọn náà ni mùsùlùmí tó di sheik, ọmọ wọn náà ni ẹni tó di pásítọ̀, ọmọ wọn náà ni ẹni tó di Muslim. Nípa bẹ́ẹ̀ wọn kì í sọ̀rọ̀. Ẹ̀sìn òkèèrè tí wọ́n gbà tí wọ́n ń torí rẹ̀ fẹ́ máa dàlúrú kí ìjọba kó bá wa pèwọ́ rẹ̀ wọlẹ̀. Ìlú Ọ̀ṣun, ìpínlẹ̀ Ọ̀ṣun yìí ó jẹ́ ìlú àṣà, ó sì jẹ́ ìlú tí ẹ̀sìn ti gbòòrò gan. Ẹ̀sìn tí ẹ mú wá láti òkèèrè kò lè wá borí ẹ̀sìn ìbílẹ̀ mọ́lẹ̀. Àwa kì í ṣe oníjàngbọ̀n, a kì í ṣe adàlúrú wọn. Lórí ọ̀rọ̀ Bàbá Èṣùlékè, kí ni ẹ fẹ́ kí àwọn eléégún ṣe àti àwọn ìjọba? Ohun tí a fẹ́ kí àwọn eléégún ṣe ni pé kí wọ́n ní sùúrù, kí wọ́n fọkàn balẹ̀, kí wọ́n sì kún fún àdúrà. Ohun tí a fẹ́ kí ìjọba ó ṣe ni pé ká rí pé ìdájọ́ òdodo ó jáde. Nítorí pé ẹni tẹ́ ẹ sọ pé ó pànìyàn wọn bá bọ́n lọ́wọ́ ẹ̀, kì í sì ṣòun ni. Nítorí bẹ́ẹ̀ a fẹ́ kí ìjọba kan dá ẹjọ́ òdodo.